Aṣáwárí Youth Ṣakí ò ní bàjẹ́, gbogbo ọ̀dọ́ ìlú Ṣakí ni wọ́n ti jáde sí NEPA office láti fi ẹ̀hónú hàn lórí bí wọ́n ṣe dá iná ìjọba eléyìí tá a mọ̀ sí iná mọ̀nàmọ́ná padà sí ìlú Ṣakí. Láti bí ọdún mélòó kan sẹ́yìn ni a ti rí iná gbẹ̀yìn ní ìlú Ṣakí Ògún Ọ̀rọ̀kin. Gbogbo àwọn ọ̀dọ́ Ṣakí ti túyàyà jáde láti béèrè fún ẹ̀tọ́ wọn láti wà ní NEPA office ní èní kí Ọlọ́run kó kún wa lọ́wọ́ lórí ẹ̀. aláwọ̀ tó ń bẹ lókè ìwèrè wọ́n rí kọ́ọ̀tù ní àwọn